yẹn bá tó dé. àwọn àlàyé tí a fẹ́ ṣe yóò máa so ààwẹ̀ papọ̀ mọ́ ń tọ́lọ́run fẹ́. tí ó máa so àwẹ̀ tá à ń gbà papọ̀ mọ́ tí Ọlọ́run fẹ́. àti ń tọ́lọ́run retí lọ́dọ̀ wa. àti ń tọ́lọ́run retí lọ́dọ̀ àwọn ènìyàn tá à ń gbà wẹ̀. dáadáa Muhammad mú wa. a máa ṣe àlàyé ẹ̀. a máa ṣe àlàyé ẹ̀ fúnra wa. òun ni ó jẹ́ ká dúró lórí àyà yìí. òun ni ó jẹ́ ká dúró lórí àyà tí à ń kà yìí. àbáwọn àyà tá à ń kà yìí. àbí àwọn àyà tá à ń kà yìí. wọ́n ní ààwẹ̀ ṣe má jẹun nìkan. ààwẹ̀ tá à ń gbà kì í ṣe má jẹun nìkan. kí Ọlọ́run fẹ́ lò níbi kó má jẹun. kí lọ́lọ́run fẹ́ lò níbi kó má jẹun kó má mu. bí kó má mu kí lọ́lọ́run fẹ́ lò ń bẹ́ẹ̀. òun kọ́ ni tó wà tó jẹ́ pàtàkì ààwẹ̀. òun gangan kọ́ ni tó jẹ́ pàtàkì ààwẹ̀ tá à ń gbà. ààwẹ̀ tá à ń gbà ó ṣọ́ wa tá a bá sì gba ààwẹ̀ tán ìwà yẹn ti mọ́ wa lára tó tó tún dọdún mi. àwẹ̀ tá à ń gbà tó fẹ́ kọ́ wa ni pé bá a ti ń mójútó tá à ń ṣe ìwà mi tá à ń hù nínú àwẹ̀ yẹn káwá máa hùwà náà tó tó di bí àwẹ̀ míì tó tún ń bọ̀ yóò tún wá bá a lára wa nígbà tó wá tó bẹ̀ míì tó bá bá wa láyé. òǹtẹ̀wédùn nẹ́fs kó máa bá ẹ̀mí ẹ̀ kó máa da lára yá. kó máa dẹ́ ẹ̀mí rẹ̀ kó máa da lára yá. alàlùkọ́wò lè hasan wọ̀lìfẹ́yìn lè jẹ̀míl. kó sọ̀rọ̀ ní lẹ́nu. kó sọ̀rọ̀ rí kó sọ̀rọ̀ dáadáa lẹ́nu. kó wí gbólóhùn dáadáa. kó wí gbólóhùn dáadáa. kó máa ṣiṣẹ́ dáadáa. kó máa ṣiṣẹ́ dáadáa. iṣẹ́ tó rẹwà. iṣẹ́ tó rẹwà. ẹni táwọn ò bá ti gbarú àwọn nǹkan yìí lọ́wọ́ ẹ̀. ẹni táwọn ò bá ti gbarú àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ ẹ̀. ó mọ̀ pé òun fi bí panu ní fúnra. ọmọ nǹkan fi bí panu lásán ni. Ọlọ́run ò ní àwẹ̀ ẹ̀ lò. Ọlọ́run ò ní àwẹ̀ rẹ̀ lò. ìwà táwẹ̀ fẹ́ kọ́ wa. ìwà tí àwẹ̀ fẹ́ kọ́ wa. tí ò sí lára ẹ̀. tí ò sí lára ẹ̀. nínú àwẹ̀ yẹn gan kò bẹ̀rẹ̀ sí wúrú wà bẹ́ẹ̀. nínú àwẹ̀ yẹn gan kò bẹ̀rẹ̀ sí wúrú wà bẹ́ẹ̀. ó mọ̀ ẹ́ pé o kàn ń fi bí panu ni. tó o bá ti wúrú wà tọ́lọ́ fẹ́ kó o yẹ o kàn ń fi bí panu ara rẹ lásán ni. Asiyam ó yàtọ̀ sí asọ́ọ̀mù. Asiyam ó yàtọ̀ sí asọ́ọ̀mù. Asiyam ó yàtọ̀ sí asọ́ọ̀mù. méjèèjì yẹn tá a bá sọ àwẹ̀ èyí ó máa lò ó mọ́ra wọn wípé sọ́ọ̀mù àwẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ yam àwẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ but alukurani tó lò ń bí yam ló lò. sọ́ọ̀mù àwẹ̀ ni àsíyàmù àwẹ̀ ní méjèèjì àmọ́ méjèèjì náà lọ́lọ́run àwọn ìtọ́lọ̀ ń lò táwọn mùsùlùmí lò lọ́wọ́ yìí síyàmù ló lò. sọ́ọ̀mù òun ni kò kẹ́nu dúró bóyá o ò ní sọ̀rọ̀. sọ́ọ̀mù ni kó kó ẹnu dúró. kò má jẹun kó kó ẹnu dúró kó má sọ̀rọ̀. kó kó ẹnu dúró kó má sọ̀rọ̀. sọ́ọ̀mù yẹn. sọ́ọ̀mù yẹn. Siyam ó ní kó kó ẹnu dúró kó má jẹ. síyàmù ni kó kó ẹnu dúró kó má jẹ. kó o sì tún má sọ̀sọ̀kúsọ. kó o sì tún má sọ̀sọ̀kúsọ. kó o sì tún má ṣèṣekúṣe. kó o tún má ṣiṣẹ́kúṣe kó o má hùwàkíwà kó o má rìnrìnkúrìn kó o má jẹjẹkújẹ. kutiba alaykumus siyam kò sọ pé kutiba alaykumus sawm. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. àwa rí i pé àwa mùsùlùmí gbogbo sọ́ọ̀mù síyàmù tá a là ń gbà yìí ó wọ́n náà ní tọ́lọ́run gbà wẹ̀. àwa rí i pé àwa mùsùlùmí síyàmù tá a là ń gbà wẹ̀ yìí tá a ń gbà yìí ó wọ́n nínú ẹni tọ́lọ́run ó gbà wẹ̀ rẹ̀. kì í ṣe kọ́ á mú ìtẹ̀sùbá gbogbo gbà nínú àwẹ̀ yẹn òun kò máa fà tọrọ àti iṣẹ́ tí síyàmù fẹ́ ṣe
tí ò rí ṣe tẹ̀sùbọ́ ò lè ṣe. nígbà ìṣe oníṣẹ́ amútẹ̀síbá káàkiri gbogbo tí àwọn amútẹ̀síbá káàkiri gbogbo iṣẹ́ tí àwẹ̀ fẹ́ ṣe lára wa tí ò bá ti ṣe tẹ̀sùbá ò lè ṣe é. wọ́n kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun bí a tẹ bá ti ń ṣe ẹ bẹ̀rù Ọlọ́run. bóyá tẹ bá ti ń ṣe ẹ sọ̀sọ́kúsọ ẹ wùwàkíwà bẹ́ẹ̀ tí wọ́n ń mójútó ra inú àwẹ̀ tó jẹ́ sí pé kò sí nǹkan kan lọ́dọ̀ yín lọ́tọ̀ àti lọ́sì ẹ sì jẹ ẹ̀sìn mu irú ẹ̀ náà la fẹ́ kó wà lára yín ó yẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run ẹ máa ṣe bẹ́ẹ̀ lọ́tọ̀ àwẹ̀ bá ti lọ tán. àmọ́ nìsín nínú àwẹ̀ yìí là ń rí pé ẹlòmíín wá bì í. a rí pé nínú àwẹ̀ yẹn ẹlòmíín wá bí. èyí tí mo lè fi ṣàpèjúwe yẹn. èyí tó súnmọ́ nínú àpèjúwe tí bàbá fẹ́ ṣe fún wa nìyẹn. gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ipò kan yóò máa sọ ohun tí mò ń sọ. èyí tí mò ń sọ yẹn wọ́n fẹ́ gbénú ẹ̀. òun yóò máa sẹ́ẹ̀dì kiri ìpèsè rí pé kò mọ nǹkan tó ń sọ. ẹlòmíín wá bí gbogbo bó ti ń wá bí báyìí àwọn kan kọ̀ọ̀kan ló fẹ́ máa ṣọ́nbẹ̀ láti gé ó lè máa fi wá lọ tako bàbá ń ta bẹ́ẹ̀ rí pé kò mọ ti ń sọ tó bá wá bí nìyẹn Ọlọ́run ó sì fún ẹlẹ́sàn rẹ̀. sọ̀rọ̀ ẹ̀sán yẹn ó kọ́kọ́ dá mi lójú gbedegbe. ìyẹn dájú pé ó gbẹ̀san sí ọwọ́ rẹ̀. ìwọ o ṣẹ̀ṣẹ̀ ń gbọ́n lò lára ẹ̀ nìyẹn. ìmọ̀ sọ tí mo ń bẹ́ẹ̀ sọ yìí mo tún gbọ́n kó lára ẹ̀ nìyẹn. ibi tó ti ń gbọ́n nù yẹn má wulẹ̀ gbọ́n nù fún. àmì èyí tó dá mi lójú tánàbí wí. alayhi wa sallama. tí ó ṣiṣẹ́. ìtànàbí wí tí ó sì ṣe. ọ̀rọ̀ yìí pé ó bi àwọn sàábíńjọ kan yìí pé atadruna manil muflis. ǹjẹ́ mẹ́ni tó jò kan lẹ̀ bíi táyà. ǹjẹ́ mẹ́ni tó jò kan lẹ̀ bíi táyà nábì béèrè lọ́wọ́ àwọn sàábé. naam àwọn àni al-muflis man la dirhama lahu wala dinar lẹ́ni tí ò ní kọ́bọ̀ ò ní kí owó àkáǹtì ẹ̀ kò bá nǹkan kan bẹ̀ ẹni tí ò ní ni. ويرة أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما المفلس قالوا المفلس فينا من لا درهم له ولا متاع فقال إن المفلس من أمتي. ẹni tó jò kan lẹ̀ tó bankrupt nínú ọjọ́ òun ànẹ́bì. من يأتي يوم القيامة بصلاة. ó dé níjọ́ gbèdé alkiyama ó kírun léèrè rẹpẹtẹ. wọ́n sì yá mi. ó gba àwẹ̀ rẹpẹtẹ. wọ́n zakati. ó yọ zaka rẹpẹtẹ. wọ́n yá ti kọ́díṣàtà máa za. ó wá dé nígbà táwọn awùsẹ̀ lẹ́nìkan yà ó gún mi rí. wọ́n kọ́ sẹ́fà haza. ó parọ́ mọ́ eléyìí rí. wọ́n kàlà màlà haza. jẹ owó eléyìí ní jẹkújẹ. wọ́n sábà kàdá mà haza. ta ẹ̀jẹ̀ eléyìí sílẹ̀. wọ́n tọ̀ra bà haza. wọ́n tọ̀ra bà haza. ó nà yìí. fàyúkọ́ haza min hasanati. ẹnì kọ̀ọ̀kan tó ṣe wọ́n haza min hasanati. gbogbo ohun tó kí yẹn wọ́n máa ń wọ́n sínú òṣùwọ̀n onítọ̀hún. fàyín fani ẹ ti asánà tuhu ọkùnrin àìyíkúbọ̀ ọmọ alẹ́ yìí. tó bá wá tọ́ tí ò sí nǹkan kan kọ́ tó di pé wọ́n dájọ́ fún un. òfin sàmì ní kàtọ̀ yá hùn. ṣé ó ti tó gbèsè ṣé gbèsè yẹn ti tó kò tí ì tán. òfin sàmì ní kàtọ̀ kò sí yá oore kan tó hùn. ṣe mọ́ wọ́n wá máa mú bu ìtẹ́ni yẹn ṣe tí ò dáa tó yẹ kó ń jìyà ẹ̀ wọ́n máa bù sínú tiẹ̀. fọtúrẹ̀ àti alẹ́ yìí. wọ́n wá ọmọkùnrin àfin náà. wọ́n bá jù sí nínú
ìyẹn ni kí wọ́n máa ṣe. òyìn ni kó máa ṣe kó máa ṣàṣedànù múra sí i kó máa rìkọ́ọ̀dù ẹ̀ kó máa sọ̀sọ̀kúsọ kó máa fi bú wa gbogbo nǹkan yòówù tó ṣe pátápátá àṣedànù ló ń ṣe tó bá jẹ́ pé dàrí kìámà ó kàn ní kó gbàwẹ̀ lásán kí wọn lásán yọ sàká lásán òsì ní lára kankan. torí gbogbo wa yìí máa ń sọ ipò tí ì sí mi ò sọ̀sọ̀kúsọ. bàbá wa ò sọ̀sọ̀kúsọ. torí mo mọ responsibility tó wà lọ́rùn ẹni tó bá ń sọ̀rọ̀. responsibility tó wà lẹ́nu ẹ̀ láwọn ẹni tó bá ń sọ̀rọ̀ bàbá mọ̀. tó o bá ti sọ̀rọ̀ tó o ti sọ̀rọ̀. tó o bá ti sọ̀rọ̀. ló ní iyì. ló ní iyì. tó o bá ti sọ̀rọ̀ wọ́n mọ báwo ló ti mọ̀. téèyàn ò bá ti sọ̀rọ̀ yìí ń bẹ fún àmọ́ tó o bá ti sọ̀rọ̀ ni wọ́n ti mọ bó o ti mọ. kí wọ́n á ní fáàdì tó fẹ́ wí pé mò ń sọ̀rọ̀. sọ ẹni tó fẹ́ sọ̀rọ̀ tí máìkì wà lọ́dọ̀ ẹ̀ ẹlòmíì jókòó tó ń wò dáa ó ṣàn sọ gbogbo tó bá fẹ́ sọ. ibẹ̀ ni ó ti mọ̀ pé bó ti mọ̀ nìyí. ìgbà tó o ti sọ̀rọ̀ òun jẹ́ èèyàn. àti ti sọ̀rọ̀ oníyì. iyì ń bẹ lára rẹ àmọ́ tó o bá sọ̀rọ̀ ó rà wọn kan tó pé wọ́n mọ̀ ọ̀rọ̀ gbọ́n wọn pé àṣé bó ti mọ nìyí. wọ́n ti ẹ̀ mọ nǹkan tó fẹ́ sọ jù ẹ lọ. wọ́n mọ tó fẹ́ sọ yẹn wọ́n mọ̀ ọ́ jù ẹ lọ. so lèyìn ó ti ẹni tó fẹ́ sọ̀rọ̀ tó mọ iyì ọ̀rọ̀ yóò ti sí gbogbo wọn mọ́nú ọ̀rọ̀ tó ń fẹ́ sọ. ẹni fẹ́ sọ̀rọ̀ tó mọ iyì ọ̀rọ̀ yóò ti sí gbogbo ohun tó fẹ́ sọ mọ́ àwọn tó fẹ́ gbọ́ ọ̀rọ̀ náà wípé àwọn tó fẹ́ gbọ́ àwọn kan mọ̀ ọ́ gbọ́ àwọn kan mọ̀ ọ́ sọ àwọn kan sì mọ̀ ọmọ tí ń dẹ́tí sí tí wọ́n sì máa mọ̀ túmọ̀ téèyàn sọ tí ò tí ì sọ jáde. so làwọn èèyàn wà pọ̀ nínú ẹ inú ẹ wà dùn yìí pé èrò pọ̀ lẹ́yìn mi ìyàtọ̀ ń bẹnu kéèyàn lérò kó má ní èrò. ìyàtọ̀ sì wà nù èèyàn ń gbọ́yàn. ìyàtọ̀ wà nù èèyàn ń gbọ́yàn. àwọn ló ń gbọ́yàn. àwọn wo ló ń gbọ́yàn. àwọn tó já sí pé wọn èyí ṣe èrò. àwọn tó já sí pé wọn kì í ṣe èrò. èèyàn ni wọ́n. èèyàn ni wọ́n. ẹlòmíì ní èrò rẹpẹtẹ àwọn tó bá dúọ́jú wọn kò ní èrò kí ló fẹ́ bá wọn sọ. bó ṣe rí nìyẹn ẹ túbọ̀ máa gé. máa gé ó fa ìṣiṣẹ́ kọ́ ẹni tó ṣiṣẹ́ tẹ́lọ̀ tó máa gé. ìwọ máa fi dàárú. ìgbẹ́ ẹtúbọ̀ wọn tó tún wí. múra sí i. lọ́dọ̀ ọlọ́run tí nǹkan tí wọ́n ń wí yẹn tí èyí bá ṣe tí mo wí nìyẹn. lọ́dọ̀ ọlọ́run tí nǹkan tí wọ́n ń wí yẹn tí kì í bá ṣe tí bàbá wí nìyẹn. ìjọba pé mi pẹ̀lú ẹ̀rù lẹ́jọ́ mọ́. ìwọ àti bàbá ò lẹ́jọ́ mọ́. ìwọ pẹ̀lú ọlọ́run tó kù lẹ́ẹ̀ma wò. ìwọ àti ọlọ́run lẹ́jọ́. mo fi yín lẹ̀ fún ẹ. máa ràn. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. táwa bá kéwúdé. ibi tá a bá kéwúdé. ni wípé níbo la bá dé lánàá. mọ̀sáìbọ̀ alì tawhid. abadibi pé hadisi tá n kà hadisi yẹn la fẹ́ fi tú gbogbo àyà yìí hadisi tá n kà yìí òun la fẹ́ fi tú àyà yìí ọ̀hún tá a fẹ́ fi tú àyà yìí a tún máa wọnú hadisi yẹn á máa jáde o torí hadisi.
àdíìsì ó máa tú àyà ni àyà ó sì máa tú àwọn. kí ni àdíìsì ọ̀hún? أخبرني عن الإيمان أن تؤمن بالله. Jibrilu bi ànábì nípa Islam. sallallahu alaihi wasallam. bí ànábì nípa ìsìláàmù pé ta là ń pè ní mùsùlùmí. pé kí ló ń jẹ́ Islam? kí ló ń jẹ́ islam? ànábì ṣàlàyé ẹ̀. ànábì ṣàlàyé ẹ̀ fún un. ẹni tó bá ti ní irun tó gbọ́ lọ́n gbọ́. ẹni bá ti gbọ́ lọ́n gbọ́. tó gba ànábì Muhammad gbọ́. tó gba ànábì Muhammad gbọ́. tó sọ Ọlọ́run lọ́kan. tó ṣe Ọlọ́run lọ́kan. kò ṣe mẹ́ta lọ́kan o. kò ṣe ní mẹ́ta lọ́kan, ó ṣe ní ẹyọ kan. mùsùlùmí ni. mùsùlùmí ni. torí mẹ́ta ò lè di kan. torí pé mẹ́ta kò lè di ẹyọ kan. ó lọ sọ pé o mẹ́yin dání. o lè sọ pé o mú ẹyin dání. nínú ẹyin tó mú dání yẹn nǹkan mẹ́ta ló wà nínú ẹyin yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ní mẹ́tẹ̀ẹ̀ta. nínú ẹyin tó mú dání nǹkan mẹ́ta ló wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ sí ní mẹ́tẹ̀ẹ̀ta. èpo ń bẹ ń bẹ. tó nípọn tó fọ́. èpo tí ò nípọn lẹ́yìn èyí tó fọ́ yẹn ó bó yẹn náà kúrò ó lè jẹ́ náà. ó wá kú funfun yẹn òun ni ìyẹ́ adìẹ òun ni funfun. funfun tó wà ń bẹ yẹn ó ní ìyẹ́ adìẹ. kò tó wá kan pupa. kó tó wá kan pupa. pupa yẹn gan-an lẹ́ran. pupa yẹn gan-an lẹ́ran. o wá lè sọ pé gbogbo ẹ̀ tó jẹ́ mẹ́ta yẹn kó o wá sọ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n, ọ̀tọ̀ọ̀tọ̀ ni mẹ́tẹ̀ẹ̀ta bá ti ṣe wà yẹn àmẹ́yìn kan náà ni gbogbo ẹ̀. ó wá lè sọ pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn jẹ́ ẹyọ kan. o wá lè sọ pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn jẹ́ ẹyọ kan. torí tó bá ti mú ìyẹ́ dání. tó bá ti mú ìyẹ́ dání. o ò lè rí pádìẹ ló mú dání. o ò lè sọ pé adìẹ ló mú dání. tó o bá sì mú ẹran adìẹ dání. tó bá sì mú ẹran adìẹ dání. gbogbo ẹran yẹn orí gbogbo ẹ̀ kí ni ọkàn ẹ̀ àti gbogbo ẹ̀ òun ló kó dání. adìẹ àti fún adìẹ nìyẹn. so ayé tó wá rí mẹ́ta ò lè jẹ́ kan. mẹ́ta ò lè jẹ́ ẹyọ kan. ẹyọ kan ni ó jẹ́ kan. ẹyọ kan ni ó jẹ́ ẹyọ kan. òun ni la ilaha illallah. تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وأن محمدا رسول الله. أن محمد èèyàn ni kì í sọ lọ́hùn. Ànábì Muhammad yẹn èèyàn ni kì í sọ lọ́hùn. àmọ́ èèyàn tó jẹ́ yẹn ọlọ́run mọ̀ọ́mọ̀ ránṣẹ́ ni. àmọ́ èèyàn tó jẹ́ yẹn ọlọ́run mọ̀ọ́mọ̀ ránṣẹ́ ni. ìmọ̀ọ́mọ̀ ránṣẹ́ ó rí wọn lẹ̀ tí ò rán ẹ. ìmọ̀ọ́mọ̀ rán Ànábì Muhammad ṣẹ́ ọlọ́run rí wọn lẹ̀ tí ò rán ẹ. ó rí ẹlòmíì lẹ̀ tí ò rán. ó wá rẹ́ ẹlòmíì náà lẹ̀ tí ò rán. ó wá mú ànábì. ó wá mú ànábì. ó ránṣẹ́. ó ránṣẹ́. ẹni tí mo fẹ́ rán rèé. ẹni tí mo fẹ́ rán nìyí. ìyẹn nígbà tá a bá bọ́ sínú ìmán a sọ̀rọ̀ bẹ́ẹ̀ a fẹ́ lójú àmọ́ kí n sọ kalẹ̀ nísìn. àwọn èèyàn wá béèrè pé kí ló dé tó ń yan àwọn ẹnìkan
tí èèyàn àwọn èèyàn tọ́lọ́ bá fẹ́ ọ̀rọ̀ tó fẹ́ sọ kó bá gbogbo wa sọ kẹ̀ka èyí ṣe tí rán ẹnìkan sí wa tó wọ́n wá ń kọ̀rọ̀ tó yẹ pé ọlọ́run rán mi sí kó jẹ́ ká rọ́ lọ́wọ́ òun. lẹ́yìn yẹn gbogbo àwọn ànábì tó ránṣẹ́ èèyàn náà làwọn náà àwọn èèyàn tó ránṣẹ́ yẹn ó ṣe já sí pé lóòrán kan náà ló ti yọ gbogbo wọn. àwọn èèyàn tó lọ́wọ́ ránṣẹ́ ó ṣe jẹ́ pé nínú ìran kan náà lọ́lọ́run ti yan gbogbo wọn. ọmọ ànábì Ibrahim ní Ismaila tá ànábì Muhammad jáde ń bẹ̀ ànábì lòun. Isahaka tó jọmọ ẹ̀ ànábì lòun náà. Yakubu tó jọmọ Ismaila àtọ́jọmọ Isahaka ànábì lòun náà. Yakubu wá bímọ 12 gbogbo wọn ànábì. Kò séèyàn náà láyé kò séèyàn míì mọ́ láyé ni. Ó ṣe já sí pé ìran kan ṣo ní gbogbo àwọn wọ̀nyí. Ìran kan ṣo yìí tí wọ́n jẹ́ yìí sọ́lọ́ ń dá àwọn yẹn yà lọ́tọ̀ ni ó ṣe já wọn ló fẹ́ máa rán sí wa. ó ṣe já àwọn ìran kan bàbá wọn ànábì Ibrahim ọlọ́run ṣe àlẹ́ṣà ó bí Síákà ọlọ́run ṣe àlẹ́ṣà ó bí Ismaila ó ṣe àlẹ́ṣà àwọn yẹn náà tún bímọ bí àkúbẹ̀ yẹn túbọ̀ mú méjì ọlọ́run tún ṣe àwọn gbogbo àlẹ́ṣà ó ṣe wá já wọn nìkan. èsì ẹ̀ ní wípé igi dàbídùn tí ń hu dàbídùn kí ló ṣe tí ó hù síbí? kí ni ṣe tí ó hù síbí? Allahu Akbar. kí ló ṣe tí ó hù síbòmí? kí ni ṣe tí ó hù síbòmí? ó ṣe já sí pé mọ́ńtì kọ̀ọ̀kan ríjọ́nù kan ló ń hu dàbídùn yẹn. ó ṣe jẹ́ ríjọ́n kan ló ń hu dàbídùn yẹn tí ò kárí gbogbo orílẹ̀ ayé orí ilẹ̀ náà ni wọ́n ti inú ilẹ̀ náà ló ti ń kó jáde. wọn kò lẹ̀ ó ń hù nínú ilẹ̀ wọ́n wá ń ka. lóyìnsà. ilẹ̀ mi ò lè wú. ó ṣe jẹ́ ilẹ̀ ìpá ló ń wù ú. ó ṣe já sí pé èso kí ni mo tún fẹ́ mú àpèjúwe mi wá ni ok zaitun bóyá ẹ mọ̀ zaitun yẹn olive ẹ lè rí olive nìkan tó tayọ Middle East. ẹ lè rí olive nìkan tó tayọ Middle East. ibẹ̀ ni ó ti wù ú ibẹ̀ ló ti dájú. ibẹ̀ ni ó ti wù ú. so ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ yẹn ó ṣa ààyè kọ̀ọ̀kan lẹ́ṣà pẹ̀lú ìran tí ó máa hù ń bẹ̀. ọlọ́run ṣa ààyè kọ̀ọ̀kan lẹ́ṣà pẹ̀lú ìran kan tí ó máa hù ń bẹ̀. òun náà ló ṣàwọn ànẹ́bì yẹn lẹ́ṣà ó já sí pé inú ìran ilẹ̀ láti rí gbogbo wọn ni kó jẹ́ ìran kan. ọlọ́run náà ló wá ṣàwọn ànábì náà lẹ́ṣà tó jẹ́ sí pé ní ìran kan láti rí gbogbo wọn.
عليه الصلاة والسلام. ìwọ ẹni tó fẹ́ wá ẹni tó ń fún gbọ́ ẹni tó bá wọn kó má gbà bó ti wu ọlọ́run ló ṣe yẹn. bó ti wọ ọlọ́run lọ́lọ́wọ́ bá ṣe yẹn. ọgbọ́n táwọn èèyàn ń dá tí sáyẹ́ǹsì dá láwọn olùgbé tá a wù yìí wọ́n ní kí wọ́n ṣe GMO genetic engineering wọ́n ti mọ nínú èso yìí DNA wà bẹ́ẹ̀. DNA yẹn nìkan wá mú kán papọ̀ mọ́ DNA míì wọ́n lè yọ apple tí ó yọ kọ́lọ̀ méjì. Ibi tó ń hu funfun apple funfun kò ní hu pupa kí wọ́n wá so papọ̀ kí wọ́n fi wọ́n dira wọn kí wọ́n fi gbìn yóò ayọ̀ kọ́lọ̀ méjì. So báyìí bọ́lọ́run ti máa ń ṣe nìyẹn àwọn èèyàn la máa ń fẹ́ yí padà. àwọn èèyàn la máa fẹ́ yí ṣe ọlọ́wọ́ bá padà. òun nìyẹn. àwọn ànábì wọn la ilaha illallahu muhammadu rasulullah ohun ọlọ́run ló fi ànábì síìlì àwọn òjíṣẹ́ yẹn. ohun ọlọ́run ló fi ànábì síìlì àwọn òjíṣẹ́. ètò ẹni. ètò ọlọ́run ni. kò ṣeé ṣì. kò ṣeé ṣì. àìṣe fìyẹn ìwọ kọ́ ló wá fẹ́ sọ pé eléyìí ṣe wá jẹ́ pé síìlì ni wọn ní síìlì ẹ̀ ó ṣe wá jásí pé bíi ló ti jáde ibi láti lérò pé yóò jáde ọlọ́run bó ṣe wù ú nìyẹn. bó ṣe wọ ọlọ́run ló ṣe ṣe é. làwọn yẹ̀wúdí ò ṣe gbà. làwọn yẹ̀wúdí ò ṣe gbà. fànẹ́bì. ọlọ́run á bi wọ́n pé kí ni àwọn yẹ̀wúdí tí ó gbà ẹ́ àtàwọn ará Mákà tí wọ́n gbà ọlọ́run wa ni ahum yaksimuna rahmata rabbik nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya wa rafa'na ba'dahum fawqa ba'din darajatin liyattakhidha ba'duhum ba'dan sukhriya wa rahmatu rabbika khayrun mimma yajma'un. wa qalu lawla nuzila hadha al-Qur'an ala rajulin min al-qaryatayn azim ahum yaqsimuna rahmata rabbika nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya wa rafa'na ba'dahum fawqa ba'din darajat liyattakhidha ba'duhum ba'dan sukhriya wa rahmatu rabbika ẹ̀sùn mi. أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك kí làwọn kèfèrí wí. وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم. ọba tí a tó yá sí pálí kùránì yìí tọ́lọ̀ ń sọ fún على رجل ẹ̀ẹ́dùn ọkùnrin kan azimin tọkùnrin yẹn jẹ́ abiyi من القريتين nínú ìlú méjì
ahum yaksimun. ahum yaqsimuna rahmata rabbika. wá bí wọ́n léèrè sọ fún wọn pé ṣẹ́yìn lẹ́ ń pín. nahnu qasamna baynahum. ṣé báwa là ń pín. ma'ishatahum fil hayati dunya. àwa la ṣe la pín fún yín. ورفعنا بعضهم فوق بعض درجات. àwa ni pé ọ̀fánà ba'dakum fawqa ba'din درجات. apá kan gbà sólókè ju apá kan lọ. ليتخذ بعضهم بعضا سخريا. táwọn kan lè lo àwọn nǹkan kan lè máa lò wọ́n. ورحمة ربك خير ẹ wo ọ̀dọ́ wa yìí náà àwọn tó ṣe ní agbẹ́kọ́tà tẹ bá fẹ́ gbẹ́ kànga ẹ fẹ́ gbẹ́ kinní kan ẹ lọ pè wọ́n wá kí ló ṣe tí wò máa. níṣẹ́ tí wò lè gbẹ tó jẹ́ sí pé àlọ́ pé àwọn kan pé ká wá gbẹ. alọ afẹ́gbẹ bẹ́ẹ̀ alọ́pọ̀ ẹni tí ó gbẹ ìwọ náà lè sọ jígà àmọ́ tó o bá sọ jígà yìí ìwọ kọ́ ló dìde níjọ́ kejì. ọlọ́run dá wọn kan sísọ tí wọ́n wá sọ ìbá sọ lẹ́ẹ̀mẹ́kànlá ní gbogbo ìgbà kí rẹ́ra rẹ̀ ó le ẹlòmí bá gbé sókè tó tún gbé ńjẹ́kẹ̀ tó gbé sílẹ̀ lẹ́ẹ̀kan péré tó bá dijọ́ kejì ó ń mọ ibi tára òun kù sí. ọlọ́run ló ṣe àwọn kan bẹ́ẹ̀ ló ṣe ara tiwọn tó yí bẹ́ẹ̀ ó ṣe àwọn kan tó jẹ́ pé ara wa pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni kò fẹ́ràn wàhálà. ọlọ́run ló pin bẹ́ẹ̀ pé káwọn yẹn ká lè máa rí wọn lò. ọlọ́run ló ṣe àwọn yẹn bẹ́ẹ̀ ká lè máa rí wọn lò. síbi tá a bá fẹ́ lò wọ́n sí. síbi tá a bá fẹ́ lò wọ́n sí. naam. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. àwa kà àwọn àlàyé mi tuntun wà lórí أن تشهد أن لا إله إلا الله. تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله. òun nìyẹn تقيم الصلاة وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. làwa bọ́ sórí al-iman. الإيمان أن تؤمن بالله. òun ni kó gba Ọlọ́run gbọ́. وملائكته. ọ̀tọ̀ ni kó ṣe Ọlọ́run lẹ́yọ̀kan ọ̀tọ̀ ni kó gba Ọlọ́run gbọ́. أن تؤمن بالله. gba Ọlọ́run gbọ́. وملائكته. àwọn màláìka rẹ̀ gbọ́. وكتبه ورسله. kìí ṣe rọ̀ṣúlù ẹ̀ kò ṣe rọ̀ṣúlù ẹ̀ rúṣùlù. ورسله. gbogbo àwọn tó ń ránṣẹ́ yẹn gbà wọ́n gbọ́. واليوم الآخر. gbọ́jọ́ ọ̀gbẹ̀yìn gbọ́. وتؤمن بالقدر خيره وشره. kádàrá wà o ò lè tayọ kádàrá ẹ̀ kò sí eré tó fẹ́ sá. kìí ṣe ààyè o fẹ́ lówó kìí ṣe ọgbọ́n tó ní ló jẹ́ òní ló jẹ́ kó lówó ọ̀hún. kì í ṣọgbọ́n tó ní lójú òní owó tó ní. ẹni tó sì tòṣì tí ò ní kí
kì í ṣe kó bọ̀. ẹni tó sì tòsí tí ò ní kì í ṣe pé ta ìmọ̀ ṣe àbógbọ̀. láàánú bílòbí yẹ̀sdádọ́ lábì búgìnà lákàánà kò ló lábì ibẹ̀ mẹ̀sìlákọ́. tó bá yá sí pé gbogbo olówó gbogbo ẹni tó gbọ́n lólówó ni. tó bá yẹ pé gbogbo ẹni tó gbọ́n lólówó ni. làkàna kúlù làbí bín mísìlá kọ̀ọ̀rùn gbogbo wọn bá dàbí káàrún náà ní níbi tí wọ́n lówó dé. gbogbo wọn ìbá dàbí káàrún náà níbi tí wọ́n ní owó dé. àmọ́ ẹlòmíì ò mọ̀ pẹ̀lú òmùgọ̀ ẹ̀ ó lówó ju ẹni tó. ẹlòmíì sì jẹ́ òmùgọ̀ ni pẹ̀lú bó ti jẹ́ òmùgọ̀ ó tún lówó jẹ́ ẹni tó gbọ́n lọ. yóò sì mú ẹni tó gbọ́n sábẹ́. yóò tún wá mú ẹni tó gbọ́n yóò mú sábẹ́. yóò máa sanwó oṣù. yóò tún máa sanwó oṣù fún un. ومن الدليل على القضاء وحكمه أوصوا الذي بوصف kádàrá ibi tí kádàrá lágbára dé. ibi tí kádàrá lágbára dé. bóṣù labib owó rẹ̀ ni tó gbọ́n yóò dá lórí kura. ó rẹni tó jẹ́ tó gbọ́n yóò jẹ́ olórí kura. وطيب عيش الأحمق. ó wà á rẹni tó yá sí pé ahamaku ni ó bọ̀ parí. ó gbọ́ parí. ó sì ń ṣẹ́bi ó ń gbádùn. ó sì ń ṣẹ̀mí ó gbádùn. owó máa gọ̀ ni. owó máa gọ̀ nìyẹn. لكنما رزق ẹni tó lẹ́kọ̀ọ́ kò rówó. ẹni tó lẹ́kọ̀ọ́ kò rówó. ẹni tó rówó kò lẹ́kọ̀ọ́. ọ̀tá ni méjèèjì owó àti ẹ̀kọ́ ọ̀tá làwọn méjèèjì. owó àtẹ̀kọ́ ọ̀tá làwọn méjèèjì. man ẹni. bàbá ti fún lẹ́kọ̀ọ́ nìyẹn a ṣe lè wọ̀ fún pé ìwọ má tún lówó mọ́. ẹni tá a bá ti fún lẹ́kọ̀ọ́ ní a ṣe lè wọ̀ fún ìwọ má tún lówó mọ́. méjèèjì wọn ń pàkúdé papọ̀. wá gbọ́ parí òun náà lẹni tó tún wá lówó. ó bá parí ọ náà tún lówó parí ọlọ́run sì kí pọ̀ lọ́kọ̀ọ́. ẹni bí owó èlówó. ẹni tó bá bí owó kì í lówó. tó bá ṣe pé ẹran jíjẹ la fi ń sanra ni ó yẹ kí olóko sanra ju gbogbo ẹran lọ àti kìnìún. kì í jẹ ẹran ní jẹ síbẹ̀síbẹ̀ kókó owó ti wà. màlúù sèré òun ò ní jẹran ewé ní jẹ ó sì tóbi ju gbogbo àwọn tí ń jẹran lọ. ìwọ tó tọ́lọ̀ ń fún lọ́gbọ́n òun mọ kí àbò mọ̀wé ó wá fẹ́ dolówó
ọmọ kí wà bó mọ̀ wí wọ́n fẹ́ dolówó. o fara ní ìtọ́lọ̀ ń fún ẹyẹ kó ra máa gbàgbá ìtọ́lọ̀ ń fún mi nìyí. ìtọ́lọ̀ ń fún ẹ nìyí kó fara mọ́. ara wípé yàn gba kádàrá nìyẹn. ara gbígba kádàrá nìyẹn. وأن تؤمن بالقدر خيره وقال فأخبرني عن الإحسان. tó wá lọ bẹ́ẹ̀ la wá ṣàlàyé débi wípé àwọn fàlásífà wọ́n pín sí méjì. falsafatul muslimin, falsafa àwọn mùsùlùmí àbí ká pè ní alfalasifatul muslimun, àwọn falasifa philosophies tí wọ́n jẹ́ mùsùlùmí, àṣìṣe àwọn yẹn wọ́n lè má jọmọ lárúbáwá àmọ́ lárúbáwá ni wọ́n fi ń kọ nǹkan, lárúbáwá ni wọ́n fi kọ tírà, lárúbáwá ni wọ́n fi tú gbogbo tí Aristo, Aflatón, Bakarat àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn lọ, lárúbáwá ni wọ́n fi kọ́, náà fi gbọ́ yé, ni wọ́n sì fi mọ̀, ni wọ́n sì ti fi kọ́ kalẹ̀ táwọn náà rúurú tiwọn tí wọ́n mú ìròrí wọn wá. falasifatu Islam làwọn kan tó yá sí pé wọ́n kọ́ ẹ̀kọ́ nípa falsafa ni. wọ́n mọ tí ó ń jẹ́ tó wà nù falsafa yẹn gẹ́gẹ́ bí ilmul mantik. mantiki yẹn wọ́n mú jadal nínú ẹ̀, wọ́n á fi kan ṣọ̀kan pọ̀, wọ́n á fi mú nẹ̀tíjà rìsọ́ọ̀tì jáde. jìdálì yẹn wọ́n fi jiyàn ni, kò sí nǹkan tó kàn wọ́n nípa Aristo sọ wípé, Bakaratu sọ wípé ìyàn jíjà nìkan ni wọ́n mú, ìyàn jíjà yẹn wọ́n fi ń bá àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn, àwọn tó já àfa ẹgbẹ́ wọn, wọ́n fi ń bá wọn jiyàn. nìṣó. rahmakumullahu والعصائر جماعة يدافعون عن السنة. àwọn táwa wí àwọn ni wọ́n ń dáàbò bo súnà. ويردون على المعتزلة والفلاسفة. àwọn la pè ní pé alùsúnà ni wọ́n, alùsúnà yẹn ni sawad al-a'zam min al-umma. bàbá gbogbo wa yìí alùsúnà ni wa. gbogbo mùsùlùmí tó ń kírun, tó ń gbààwẹ̀, tó ń yọ zaka, tó ń lọ hajj ni alùsúnà wal jamaa. gbogbo mùsùlùmí tó ń kírun, tó ń gbààwẹ̀, tó ń lọ hajj, gbogbo wa pátá ni alùsúnà wal jamaa. ويردون على المعتزلة والفلاسفة. رئيسهم أبو الحسن الأشعري. أبو الحسن الأشعري òun làwọn ọmọ kéwú ẹ̀ takété sí ní Abul Hasan al-Ash'ari. àwọn àṣàyíra tí wọ́n jẹ́ alùsùnà nìyẹn, àti Abul Mansur al-Maturidi. àwọn tó jẹ́ alùsùnà nìyẹn, àwọn olórí alùsùnà nìyẹn
tí gbogbo àtẹ́yọ̀ bá jẹ́ Màtúrídì tí ò jẹ́ Àṣàírà ẹ gbàgbé kò sínú alùsùnà tó bá ń pàpè mọ́ra alùsùnà irọ́ ni. والحنابلة Hanabila جماعة يقال لهم سلفيون. Imam Ahmad bin Hanbal òun ni ìmáàmù àwọn Sálàfí. ẹ ra àwọn kan tó ń dìde nísìn wọ́n ní pé Sálàfí ni wàá sọ̀rọ̀ irọ́ ni wọ́n ń pa. màá sì sọ díẹ̀. Imam Ahmad bin Hanbal òun ni ó wà nù kọ́rínù kẹta tánàbí sọ pé khairul quruni qarni summa alladhina yalunahum summa alladhina yalunahum. ó parí sórí Imam Ahmad Hanbal kọ́rínù mẹ́ta yẹn tánàbí ni èyí tó kọ́ lóore jù òun lásìkò tó ń wáyé. sẹ́ńtúrì tó lóore jù ní sẹ́ńtúrì tó wà nábì wà nú ẹ̀ yìí. lẹ́yìn yẹn èyí tó tún lóore tẹ̀lé. èyí tó tún lóore tẹ̀lé. lèyí tí kí ló ń pẹ́ Imam Maliki àti gbogbo àwọn tó rí bẹ́ẹ̀ yẹn. ètí Imam Maliki wà náà ìyẹn náà tún lóore tẹ̀lé ìtí ànábì lò. èyí tó tún lóore tẹ̀lé ni Ahmad bin Hanbal. tẹ̀lé kẹta ni Ahmad bin Hanbal. والحنابلة جماعة يقال لهم سلفيون. àwọn àjọ kan ni tí wọ́n ń pera wọn ní Salafiyun mo sì sọ Salafiyun èèyàn ò lè jẹ́ Salafi. èèyàn ò lè jẹ́ Salafi. kíni mí ní ìsìn kíni Salafi ni mí irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá ti ní Salafi lòun irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. àwọn tẹ bá ti rí tẹ bá ti pera wọn ní àwọn Salafi nìyí gbogbo wọn tí wọ́n pera wọn bẹ́ẹ̀ irọ́ ni. gbogbo wọn tí wọ́n pèrè bẹ́ẹ̀ pé Salafi làwọn irọ́ ni. torí Salafi kì í ṣe mazhab. torí pé Salafi kì í ṣe mọ́sáàbí. mo lè wí pé Málìkì ni mí. mo lè sọ pé Málìkì ni mí. torí pé Imam Malik mazhabi kan nínú fíkìú ni. ìyàtọ̀tọ̀ pẹ̀lú ẹni tí ò mọ̀ àwọn kan tí wọ́n ń dàrú tí wọ́n fi ń dàrú náà lójú nìyẹn. ìpè Salafi ní nǹkan sí tó ń jẹ́ bẹ́ẹ̀. Salaf gbogbo ẹni tó bá ti ṣáájú ẹ̀ Salafu ẹni wọ́n jẹ́. ìwọ tó dé lẹ́yìn tí ẹni tó gbáwájú ẹ̀ yìí tí wọ́n tẹ̀lé ìwọ ó máa jẹ́ khalaf. báwo ló ṣe wá jẹ́ Salafi? Yorùbá mi wí. àwọn ẹni tó bá gba wájú ẹni là á pè ní Salafi ẹni tó bá tẹ̀lé wọn á pè ní Salafi. báwo ni wọ́n ṣe wá fẹ́ pèrè ẹni Salafi fáwọn ọ̀tá ni irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ má jẹ́ kí àwọn nǹkan tí wọ́n fi ń kó yín lọ́bẹ̀ jẹ ni. ohun tí wọ́n fi ń kó wa lọ́bẹ̀ jẹ nìyẹn má jọ fi kó yín lọ́bẹ̀ jẹ lórí irọ́ ni. gbogbo ẹni tó bá ti dìde pé àwa Salafi à ń tẹ̀lé Salaf gbogbo àwọn tó ṣáájú ta wí Imam Maliki Shafi'i Abu Hanifa Ambali ṣe báwọn là ń tẹ̀lé gbogbo wọn o bó o múnú tíra wọn. bó o múnú tíra wọn. o ò lè rọ́nà lọ. o ò lè rọ́nà lọ.
sọ̀rọ̀ bá ti lọ mu èyí tó ń bá mi kà èyí tí mò ń sọ yìí ni kò máa tẹ̀lé mi. mo sì ń wágú mi ìfẹ́ ká tayọ wákàtí kan. mẹ́sàbí mẹ́rẹ̀ẹ̀rin sálàfù ni wọ́n. mọ́sálàbí mẹ́rẹ̀ẹ̀rin sálàfì ni wọ́n. sálàfù ni wọ́n. sálàfù ni wọ́n. kò sí nǹkan tó ń jẹ́ sálàfì. sálàf wọ́n gba wájú nìyẹn. wọ́n gba wájú nìyẹn. àwa tá a dé lẹ́yìn. àwa tá a dé lẹ́yìn. là ń jẹ́ kálàf. là ń jẹ́ kálàf. fún àwọn tó lọ wájú. fún àwọn tó lọ wájú. tó kí ni mo. ìpàpèmọ́ra arọ́ ni. ìpàpèmọ́ra arọ́ ni. ibẹ̀ mo ti wá lọ. Muhammad bin Abdul Wahab lẹ́yìn mo sì sọ ní àná àti Saud tó ọkọ̀ dá dáwùlà Saudiya lẹ̀ dáwùlà alákọ̀ọ́kọ́ kó tó kọ Abdulaziz tó ṣe tawhidi láàrin gbogbo mamlaka yẹn tó jẹ́ pé àwọn ọmọdọ́mọ ẹ̀ àwọn ni wọ́n wá ń jẹ ọba abẹ tí wọ́n fi ń pè ní mamlakatul arabiyyatu as-saudiyya. mo sì sọ pé gbogbo Saudi ọmọ jẹ́ Saudi kò lè pọ́gọ́rùn ọdún mẹ́ta. Saudi ọmọ jẹ́ Saudi kò lè pọ́gọ́rùn ọdún mẹ́ta. kò lè pé ọgọ́rùn ọdún mẹ́ta. kò lè pé ọgọ́rùn ọdún mẹ́ta. kò tí ì pé ọgọ́rùn ọdún mẹ́ta tí wọ́n jẹ́ Saudi. February yìí. February ta wà nú èyí. ló di 299 years. ló di 299 years. tó ń jẹ́ Saudi. tó ń jẹ́ Saudi. tí n bá sọ̀rọ̀ yìí pé àrẹ́bí ò mọ nǹkan tó ń jẹ́ Saudi àwọn ẹlòmíràn pé ìtorí mi ló ṣe ń bínú ìtorí mi ló ṣe ń bú Saudi torí tiẹ̀ báwo. à ń sọ̀rọ̀ hakoik ó ń sọ̀rọ̀ tara tiẹ̀ ṣé òun wà nù nǹkan tí màmá fẹ́ máa sọ̀rọ̀ ni. lọ́gbẹ̀wé tán kò wò kò kà á ọ̀rẹ́dùn mi ò mọ nǹkan tó ń jẹ́ Saudi bó ṣe di Saudi lẹ́nu kò mọ̀ bí Abdulwahab ti débẹ̀ tó ní tìfáàkù pẹ̀lú